tó gbogbo ọmọ Yorùbá ẹ tún gbọ́ bí o, ẹ wá gbọ́ tuntun lónìí. Eléyìí tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ ó tún yàtọ̀ sí èyí tẹ́ máa gbọ́ lásìkò yìí. Ìyẹn láti ọ̀dọ̀ bàbá wa tá a gbé wá láti orílẹ̀-èdè Jámánì. Bàbá tó ti lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí wọ́n sì jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá. Kí ni bàbá yìí mú bọ̀ látàjò, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá? Tí wọ́n tún wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, wọ́n jẹ́ wòlíì Olódùmarè, aṣojú Olódùmarè. Kí ni wọ́n sọ nípa ohun tó máa ṣẹlẹ̀ nípa orílẹ̀-èdè Yorùbá? Kí ni wọ́n ní yóò ṣẹlẹ̀ láìpẹ́ yìí kó tó di pé rálì yìí bẹ̀rẹ̀? Nígbà tá a bá wá máa ṣe, ìgbésẹ̀ wo ni bàbá ní ká gbé? Ibo náà ní ká gbà á sí? Ibo gan-an náà ní a fẹsẹ̀ sí? Kí làwọn nǹkan tá a máa mú bọ̀ látàjò? Àtàwọn àmọ̀ràn wo ni wọ́n fún Bọ́lá Ahmed Tinubu wípé kí Bọ́lá Tinubu ó tètè gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kó tó di pé yóò yíwọ́? Bàbá fún Bọ́lá Ahmed Tinubu ní àmọ̀ràn kan tó nípọn bí erin, àwọ̀ erin tó sì fẹ́lẹ́ bí etí. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá pàdé lórí ètò lónìí nígbà tá a bá ti tó àkókò tí bàbá bá wọlé. Ẹ wo bí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ètò yìí, ẹ máa bá mi pín in. Bàbá ní ká ṣe nǹkan kan lákòókò rálì nínú prógráàmù yìí lẹ́ẹ̀ ti gbọ́. Èmi ò ní fẹnu ara mi sọ. Bàbá ní agbègbèsẹ̀ báyìí ní ká ṣe. Kódà ẹ wo bí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ kúnlẹ̀ nípa ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, Sunday Adéyẹmọ àtàwọn èèyàn sàràkí tí wọ́n ń jà fún òmìnira ilẹ̀ Yorùbá. Kódà wọ́n tún lu àwọn èèyàn bíi Abíọ́lá, a sọ̀rọ̀ nípa Abíọ́lá, wọ́n sọ̀rọ̀ nípa Ọbásanjọ́, wọ́n sọ̀rọ̀ nípa Wọlé Ṣóyínká àtàwọn èèyàn bẹ́ẹ̀ lọ. Wọn ò ṣàì sọ̀rọ̀ nípa Bọ́lá Ahmed Tinubu. Ẹ wo, ẹ má jẹ́ ń gbà yín lásìkò lọ títí. Ẹ já lọ wo fídíò yìí. Bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí, ẹ dákun tó bá jẹ́ gbà àkọ́kọ́, ẹ subscribe sí channel yìí. Ẹ wá rí nọ́mbà bàbá. Ẹ pe nọ́mbà bàbá kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Wòlíì Olódùmarè ni wọ́n, kí wọ́n gbàdúrà fún yín ohun tẹ́ ẹ bá fẹ́. Ẹ tún wá béèrè míì tẹ́ ẹ bá fẹ́ látọ̀dọ̀ wọn. Ọ̀yá ẹ ń ṣó níbẹ̀, òun rèé. Ẹ jẹ́ ń fohùn sí fídíò yìí. Bàbá ẹ kú déédé àsìkò yìí sà. Mo kí gbogbo wa pátápátá. A kú déédé àsìkò yìí o. Elédùmarè á máa wà pẹ̀lú wa, á máa ṣàánú fún wa. Àmín àṣẹ. Níbikíbi tí a bá wà. Àṣẹ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ káàbọ̀ sí kan ní Pavilion TV. Bẹ́ẹ̀ ni bàbá. Tí President Pavilion TV ẹni tí a mọ̀ sí Táíwò Adéṣínà, ọmọ wọn ní Ọ̀yọ́lé. Ẹ ṣeun bàbá mi. Bó ṣe jẹ́ náà nìyẹn ẹ̀yin olólùfẹ́ wa. Bàbá, ọ̀rọ̀ tó dàbí pé ó fẹ́ rúni lójú wúrúwúrú àbí tó dàbí òkè tí ń ka ní láyà, òun la kọ́kọ́ mú wá sọ́dọ̀ yín báyìí. Látàrí pé bá a ṣe múra láìpẹ́ láì jìnnà, ọmọ Yorùbá múra pé àwọn fẹ́ ṣe Yorùbá Nation Rally káàkiri orígun ibi tí ilẹ̀ Yorùbá tó dé. Gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, tó sì tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó ti ní ìrírí. Ẹ dákun, kí ni ká máa retí? Àbí ká tiẹ̀ má wulẹ̀ tiẹ̀ dábàá pé a fẹ́ ṣe rálì? Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí bàbá wa náà, bàbá wa Professor Banji Akíntóyè, tí wọ́n ṣe 90 ọjọ́ ọdún wọn níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Bàbá. Bẹ́ẹ̀ ni mo pé bàbá, inú wọn dùn, wọ́n ní Apostle. Tí n bá ti pe bàbá, inú bàbá máa ń dùn gan-an, ní mi náà lè máa ń dùn. Mi ò tí ì rí bàbá face to face. Bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. A sọ̀rọ̀, inú wọn dùn. Bẹ́ẹ̀ mọ̀ pé ohun kan ni oníkálukú ní. Tí bàbá gbá gbóhùn mi, wọ́n mẹni tó ń bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, oyè ọpọlọ àgbàlagbà ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, tèmi náà bá dé gbóhùn bàbá, mo mọ̀ pé bàbá ni mo ń bá sọ̀rọ̀. Bó ṣe ti rí nìyẹn bàbá. Mo dẹ̀ kí wọn kú lédè, torí pé ìyàwó wọn ti ṣaláìsí. Mo kí wọn kú lédè. Bàbá ní wọ́n ní o ṣé o Apostle, torí Apostle bàbá máa ń pè mí. Mo ní ọdún á jìnnà síra o. Bàbá ní àmín. Torí bí tiwa ṣe rí ní orílẹ̀-èdè ti Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ ni bàbá. Ṣùgbọ́n fún ìbéèrè yín, fún ti rálì tó ń bọ̀ lọ́nà, àti bí gbogbo nǹkan ṣe rí nísìnyí, ẹ̀tọ́ ọmọ Yorùbá ni láti fi ọkàn láti sọ gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ sí. Ṣùgbọ́n a ò ní fẹ́ wàhálà. Bẹ́ẹ̀ni. A ò fẹ́ wàhálà.
tẹ bá fojú inú wò ó ọmọ Yorùbá òun ṣe wàhálà ọmọlúwàbí tó ń wú yẹn ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ dára tẹ bá dẹ̀ wo nǹkan tí ìwé mímọ́ sọ ní Numbers chapter 16 verse 32 nígbà tí àwọn ènìyàn fẹ́ lòdì sí wọ́n fẹ́ gbógun ti Moses níbẹ̀ yẹn so gẹ́gẹ́ bí àwọn Kórà ní orúkọ so ilẹ̀ lanu ó sì gbé wọn mì dédé ilé wọn pátá ní ilẹ̀ gbé mì ló fà á torí pé wọ́n ṣe núnúbínú sí Moses lórí náà ẹrú láti tó ń bọ̀ yìí káwọn ọmọ Yorùbá kán má fa wàhálà o tí Yorùbá ò bá ti fa wàhálà ẹnikẹ́ni tó bá fẹ́ ojú ìjà bọ Yorùbá wọ́n máa ṣubú ni agbára Ọlọ́run àwọn nǹkan tí a lè rí sọ síbẹ̀ yẹn nìyẹn nígbà tí èmi náà gbọ́ nípa tirali yẹn mo fi sínú àdúrà wájú Ọlọ́run rí bàbá tí mo kọ́ sọ̀rọ̀ yẹn mo máa ń fi àdúrà ránṣẹ́ sí wọn lójoojúmọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni arákùnrin wa olóyè Dr. Sunday Adéyẹmọ mo gbọ́ pé Jámánì lòun náà wà á sí ìríra ṣùgbọ́n Yèyé Dára ẹni tí gbogbo wa mọ̀ dáadáa ni mi ò tí ì rí Yèyé Dára yẹn rí o tí Yèyé Dára bá fẹ́ bá mi á ní bàbá mi nínú Olúwa mo ṣe máa ń pè ó ti ń fa ẹni méjì but mi ò tí ì ráyè yẹrí ti Dr. Sunday olóyè Sunday yẹn wọ́n ṣe jíjẹ mímu kan fún ní Dusseldorf Yèyé Dára jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n mi ò lè lọ torí mo wà ní Berlin kan láwọn grandson mi ó ń ṣe ṣíṣe kan níjọ́ náà lọ́hùn ìdí nìyẹn. ọ̀dà bàbá nítorí àsìkò afẹ́kẹ́ máa wá ní kéékèèké ìbéèrè pọ̀ rẹpẹtẹ ní iwájú yín ní kúkúrú ní kí àwọn ọmọ Yorùbá ó má bẹ̀rù lórí ọ̀rọ̀ rally yìí bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ dákun tí èèyàn bá fẹ́ ṣerú rally tá à ń ṣe yìí ṣé ó nídìí ká gbàṣẹ lọ́wọ́ ìjọba àbí ò nídìí àbí ká kàn dìde ńjọ́ kan ká bẹ̀rẹ̀ sí ní máa sọ pé à ń ṣe rally. ṣe rí ìjọba níjọba máa jẹ́ ó ṣeé ṣe kí ọmọ Yorùbá ó gbàṣẹ ìjọba pé báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí torí ìjọba ló sì wà ńbẹ̀ Yorùbá ò dẹ̀ kì í ṣe alágídí bẹ́ẹ̀ àwọn ìjọba ò dẹ̀ lè wọn ò ní sọ pé kí Yorùbá má ṣe rally ló wà nínú òfin ìjọ àgbáyé tí ó bá ti jẹ́ wọ́ọ́rọ́wọ́ tí àwọn èèyàn fẹ́ fi ẹ̀hónú wọn tó fẹ́ fi hàn torí pé orílẹ̀-èdè ní Yorùbá ó dára kí wọ́n gba kàn fi jẹ́ kí gbogbo kíbi tí wọ́n bá ti fẹ́ ṣe rally ó ṣeé ṣe kan ó dára kán jẹ́ kí ìjọba mọ̀ nípa rẹ̀. nítorí báyìí la fẹ́ ṣe a fẹ́ jáde o a fẹ́ ju nǹkan yìí o kó má bàa dàbí pé nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ wọ́n á ní kọ́lọ́pàá lọ kó àwọn tó wà ní Ṣàngó kó àwọn tó wà lẹ́kọ̀ọ́ kọ́ àwọn àbí torí wọ́n á sọ pé wọ́n ń dà lóru ni. ó dára kí wọ́n jẹ́ kíjọba mọ̀ tọ̀ gbogbo rally tó kọjá lọ́nà ìjọba mọ̀ nípa rẹ̀. àwọn èèyàn kan ní irọ́ àwọn gbogbo onídìí. orí bẹ́ẹ̀ Yorùbá máa wọn kálíbà Yorùbá òun ṣe ẹran kan tó rọ̀ àwọn bẹ́ẹ̀ ni àwọn ìjọba náà mọ̀ pé Yorùbá ò rọ̀ ìyẹn lè ṣe ń bà wọ́n ṣùgbọ́n kíjọba gan má bẹ̀rù àǹfààní tó wà ń bẹ pọ̀ pàápàá gbogbo ibi tí wọ́n ti fẹ́ ṣe rally yẹn àwọn gómìnà àbíkílẹ̀ tí ń ṣe bí èèyàn làwọn náà ọmọ Yorùbá ni wọ́n bẹ́ẹ̀ni wọ́n fàṣẹ sí fún wọn pé ẹ lọ ṣe rally yín ṣùgbọ́n ẹ má fa wàhálà bí mo ṣe lè dáhùn. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa Bánjí Akíntóyè náà máa ń sọ nìyẹn bàbá ní peaceful rally ni peaceful náà là á sì fi lọ kì í ṣe pé Yorùbá ò lè jà ṣùgbọ́n àwa ò sí nínú oníjàgídíjàgan láti lẹ̀ wá ẹ̀ lè bá Yorùbá bí jàgídíjàgan tẹ́ ẹ̀ bá sún wa dé ibi tó lápẹẹrẹ ẹ ṣé bàbá àwọn èèyàn nínú ilé àwọn náà ti ń gbọ́ àmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn àgbà gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìbéèrè pọ̀ bàbá Ọlọ́run ṣe ẹ ti dé orílẹ̀-èdè Nàìjíríà
nísìnyí náà tẹ́ ti kó lọ́hùn. orílẹ̀-èdè Yorùbá lèmi wà. lórílẹ̀-èdè Yorùbá ẹ ṣeun. nísìnyí ó ti tó bí oṣù mélòó kan ẹ ti rí bí nǹkan ṣe rí gẹ́gẹ́ bí àwọn òrírí yín tẹ́ ẹ rí ní orílẹ̀-èdè yìí fún àǹfààní àwọn tí ó máa gbọ́ wa láti ìlú mi. ṣó yẹ kí Yorùbá tẹ̀ tún pẹ́ ní Nàìjíríà yìí? nígbà ṣó yẹ ká pẹ́ ká tó tẹ kẹrù wa pẹ̀lú ìrírí yín láti bí oṣù mẹ́fà àbí mélòó tẹ́ ẹ ti wọlé? ṣẹ́ẹ̀rí a ti wà lẹ́nu ọ̀rọ̀ yóò pẹ́ díẹ̀. ẹni tí a bá wí fún ọba jẹ́ kó gbọ́. tá a bá ń sọ a kì í ṣe nǹkan kan náà káyé tanra wa jẹ àwọn ṣe nǹkan kan ọkàn fẹ́ agídí kó wa jọ ni. ṣẹ́ẹ̀rí èdè lọ́lọ́run fi dálé ayé ó dẹ̀ fún oníkálukú ní èdè tirẹ̀. èdè Yorùbá ẹni ti wá. èdè Yorùbá ní tiwa wọ́n á ṣe báyìí wọ́n á dọ́gbọ́n sí àwọn mẹ́ta wọ́n ní kan Haúsá ìkan Ìgbò ìkan Yorùbá ẹni tiwa wọ́n lè kó wa jọ a ò gbéde ara wa rárá a dẹ̀ ti wà lẹ́nu kí láti 1914. 1914. bẹ́ẹ̀ ni wọ́n kọ́kọ́ ṣe wọ́n pè wọ́n ní amalgamation àbí kí ni wọ́n ti ń pè ní Gẹ̀ẹ́sì. wọ́n sá mú Gẹ̀ẹ́sì kan wọ́n sá mú jáde. èdè táwọn baba ńlá mi ò gbọ́ wọ́n mú jáde wọ́n ní lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tẹ́ẹ̀ bá ti gbé dẹ̀rẹ̀ tẹ́ẹ̀ bá ti lè. ọgọ́rùn-ún ọdún sì ti lọ. ó ti kọjá láti 2014. lẹ́yìn ọdún méjìlá sẹ́yìn. adẹ̀wà ní 2025 báyìí. ọdún mọ́kànlá sẹ́yìn ti borí ẹ̀. 2025 la wà ní sí. torí náà ọmọ Yorùbá wọ́n ṣe gudugudu méje. yẹ rí ìbéèrè yín yẹn. ìgbà táwa wà lọ́dọ̀ ọmọdé ní 1967 sí 1970 àwọn Bàráfà dìde wọn náà wọ́n ń lọ Ìgbò làwọn wọ́n ní wọ́n fẹ́ lọ. mo láwọn ọ̀rẹ́ tán èmi náà ti lè lọ sójú ogun gbà yẹn mo dúpẹ́ fún Ọlọ́run tí mi ò lọ. ẹ̀gbọ́n mi kan wà tó lọ Ọ̀dà Àyìndé orúkọ ẹ̀ ó lọ sójú ogun yẹn bọ́dún kò bọ̀. ó dé òru ọjọ́ kan ló bá fi ara hàn ìgbà yẹn ni mo mọ̀ pé wọ́n ní àwọn tó bá ti lọ máa ń fara hàn yàn ohun ẹ̀ ni mo gbọ́ ó ní wọ́n ti pa òun o mo ní rárá n bá pe ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ pátápátá ìyẹn sì wá sí Bọ́dà mi àgbà ibi ẹgbẹ́ àwọn bàbá Professor Banji Akintoye yẹn ni Bọ́dà mi àgbà tí mo yẹ torí 90 làwọn ní báyìí bá pé òun gbà yẹn mo ní báyìí làbúrò yín sọ wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ ó ń bọ̀ ìwọ́n wọ́n ti mọ̀ pé kò bọ́ níbi kankan mọ́ nísìnyí wo 1967 sí 1970 lásìkò yìí ń bọ̀ bí ẹ̀gbọ́n wa yẹn bó ṣe jẹ́ pé. nítorí ogun pé à ń lọ. nítorí tẹ́ bá gbọ́ bírú bàbá Professor Banji Alọ́ba sọ pé wọ́ọ́rọ́wọ́ la mọ̀ láàní jagun ìrírí ayé tí wọ́n ti rí ni irú àbá yìí ní ìjọmọdé tó mi ò fara mọ́ Ọlọ́run ìfìyẹn hàn wá rárá òbí hàn wá ká lọ wọ́ọ́rọ́wọ́ ni bàbá ń fẹ́ àdẹ̀lẹ̀ ṣe àwọn nǹkan tọ́lọ́run ò fẹ́. wọ́n sì àwọn náà fọwọ́ sí wọ́ọ́rọ́wọ́. Ọlọ́run ọba ń fẹ́ ká lọ wọ́ọ́rọ́wọ́ yẹn ló lè máa rí ṣẹ́rí agbára mẹ́ nínú ọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni àwọn ẹgbàá wọn sọ pé bá a wà ẹ̀rí ohun tí bàbá sọ yẹn bàbá ló fi ọ̀rọ̀ yẹn sí bàbá Elédùmarè ló fọ̀rọ̀ yẹn sẹ́nu bàbá Professor Banji Akintoye wọ́n ní wọ́ọ́rọ́wọ́ bó dẹ̀ ṣe máa rí nìyẹn o ẹ wo ọjọ́ nígbà tí mo pe bàbá tá a sọ̀rọ̀ bàbá tó mẹ́nu bà wọ́ọ́rọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n sì sọ ọjọ́ bẹ́ẹ̀dé wọn náà pé àbọ̀. bẹ́ẹ̀ ni yóò bá dé yẹn náà ni mo sọ yìí èmi ò lè lọ síbẹ̀ bọ́ tí mo pe bàbá nígbà tí bàbá dìgbò bàbá ní àpọ́sù Yorùbá nation ni bàbá dẹ́ lọ pé. ọ̀dà bàbá nítorí àsìkò wa ẹ dákun ṣe lè sọ díẹ̀ fún wa nínú àwọn àǹfààní tí a máa rí lẹ́yìn tí a bá ṣe rálì yìí tán tí Ọlọ́run wá gbé orílẹ̀-èdè wa káwọn ọ̀dọ́ lè mọ̀ pé àǹfààní báyìí ó yàtọ̀ sí èyí tẹ̀ àǹfààní báyìí fún àǹfààní irú ẹ̀yin tẹ́ ẹ ti lọ ìlú òyìnbó tẹ́ ẹ ti dé. àǹfààní pọ̀ rẹpẹtẹ. bíi mélòó. àǹfààní pọ̀ lálákọ̀ọ́kọ́ kákọ́ ní orílẹ̀-èdè tiwa tá a bá ní orílẹ̀-èdè tiwa orílẹ̀-èdè tiwa la máa fi máa ṣe nǹkan wa láti ní orígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá nation ó wà fún Yorùbá gbogbo àwọn nǹkan alálùmọ́ni tó Ọlọ́run ṣe síbẹ̀ Yorùbá ló máa fi kíní yẹn àwa la ní òfin tó bá dẹ̀ ń ṣe lórí kíní yẹn bẹ́ẹ̀ ni àwọn olùdẹ̀ máa jàǹfààní àwọn ọ̀dọ́mọdé ní ṣérú bàbá Professor Banji Akintoye àgbàlagbà ni wọ́n náà
à ń gbàdúrà kọ́lọ́run ọba kó jẹ́ ẹ̀mí wọn kó túbọ̀ gùn. kó túbọ̀ eré mi gùn. démi náà ń bá yín sọ̀rọ̀ yìí èmi náà ti gbẹgbẹ́ àgbà. bẹ́ẹ̀ni. a dẹ̀ dúpẹ́ fọlọ́run kan tọ́lọ́run ti ṣe fún wa. bẹ́ẹ̀ni. nítorí àwọn ọ̀dọ́ àti pé ṣe rí orí ọ̀fẹ́ tó pọ̀ jù ń bẹ. ní àwọn ọmọ ọ̀dọ́ tó wọ́jọ́ wọn bá lọ sí ẹni ìwé àtọ́ bá bẹ ó bò tẹ̀ tí wá kó ní Yorùbá lòun wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè nìyẹn. nísìnyí tó wá pé Nàìjíríà wọ́n máa bí pé níbo ni èwo ni nínú Nàìjíríà bẹ́ẹ̀ ni Nàìjíríà ṣé bò nìyẹn àbí Haúsá àbí Yorùbá. Fúlàní tá a tẹ̀ mú tí wọ́n lọ fi sí yẹn èmi ò gbọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o. nígbà ọ̀làjú dé ni. èmi ò fẹ́ mẹ́rin lọ síbẹ̀ yẹn. nígbà ọ̀làjú dé lọ. Haúsá, Ìgbò, Yorùbá àwọn èdè pọ̀ rẹpẹtẹ gan. so àǹfààní tó wà ńbẹ̀ nìyẹn fún àwọn ọ̀dọ́. àwọn ló máa wá ṣèjọba tí wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́. Yorùbá dẹ̀ ọgbọ́n pọ̀. ọgbọ́n pọ̀ wọ́n dẹ̀ ṣé ìwé rẹ fẹ́ kọ́ ní òkà ní àbí kíni. kò síbi tẹ́ máa lọ tẹ́ ò ní bá wọn lágbàáyé. bẹ́ẹ̀ni. wọ́n á dẹ̀ wá recognize wọn. identity yẹn wá wà bẹ́ẹ̀. identity Nàìjíríà identity ta níyẹn ó mú àwọn àìnílọsíwájú wa ó pọ̀ gan. orí iṣẹ́ green passport yẹn àwa yìí la mọ èmi tí ń lò láti alẹ́ 70s mo ti ń lo green passport. kó tó di pé mo wá ní German passport. green passport ó máa ń mú ìtìjú wá fún ìyẹn Nàìjíríà bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn iṣẹ́ ibi ìwà ìbàjẹ́ ìwọ̀bìyà jìbìtì ó lé nǹkankan bẹ́ẹ̀ yẹn irọ́ pípa ó pọ̀ gbogbo akọ́ládé ṣe bẹ́ẹ̀ gbogbo akọ́ mo ṣe lè dáhùn. tó ẹ ṣeun bàbá nírú àwọn ọ̀rọ̀ tí ìpele tẹ́ ẹ dé tẹ́ ẹ gbé mi lọ yìí pé bíi jìbìtì ya bàbá nígbà táwọn wá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Yorùbá yìí a ti ṣe tàwọn lọ́balọ́ba wa sí tó jẹ́ pé oríṣiríṣi ìwà là ń bá lọ́wọ́ wọn yìí nìkan àwọn sẹ́ẹ̀tì kan agbá èèyàn létí àwọn kan oníṣàríà àwọn kan bí oríṣiríṣi ìròyìn lásán ń gbọ́ nípa àwọn ọba Yorùbá yìí kí ni àmọ̀ràn jẹ́ lè fún àwọn ọba lọ́balọ́ba yìí àtàwọn pàápàá jùlọ àwọn tó ń yàn wọ́n sípò ọba. dídí ẹ̀yin ọba oṣù ìlàwọ̀ orí adé o kábíyèsí o ṣe tiwa nìyẹn ní orílẹ̀-èdè Yorùbá. bẹ́ẹ̀ni ó dẹ̀ pa apọ́stù ní mí. bẹ́ẹ̀ni orí adé ọmọ jẹ́. bẹ́ẹ̀ni a pè mí ní jẹ́ òjíṣẹ́ ṣùgbọ́n ọba ló bá máa jẹ o. bẹ́ẹ̀ni. ó kàn jẹ́ pé ó máa ń dùn yàn. bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ń bàbá ńlá ṣéèmù ni bàbá ọba Yorùbá lágbè. ókè ọmọ Abẹ́òkúta Aláké ni ọba ti wá. bẹ́ẹ̀ ni mi ò tí ì lọ kí bàbá láti ìgbà tí mo ti ń wá tí mo ti ń bọ̀ ó ní kí n lọ kí even ọba tó wà ń bẹ gangan ìyá wọn kẹ́ bí mo ṣe gbọ́ ibi tá a ti bí mi l'Abẹ́òkúta ni màmá wọn ti wá. mo ṣe gbọ́ tó dẹ̀ sọ fún mi ò lè pa àwọn tó mọ bàbá dáadáa. tọmọ Aláké. tọmọ Aláké. Aláké Ẹ̀gbá tó wà mẹ́sìn. ṣé ẹ rí ọba lọ́ba máa jẹ́ àwọn ẹni bá dẹ̀ fojú di ọba lọ́ba máa. wọ́n ní àwòwò àwò. ó sì wá o. gbogbo àwọn tí ẹ gbọ́ pé wọ́n ṣe rán wọn yẹn ò jọba. wọn ò ṣọba. wọn kì í rárá. wọn ò jọba tó. àsáwọ̀ ni. àwọn yẹn ọba máa wà láyé ẹ. kí lọ́ba tún fẹ́ tí ò ní rí. ọba lágbè. ọba kan tiẹ̀ wọ́n ní yẹn kàn ṣàdédé dìsàfà farahàn nínú ààfin ọlọ lóyìnbó ni ọba wálé mọ àṣẹ ọwọ́ ti tẹ bàbá sọhùn. ìyẹn ló mọ ọ̀nà tó ń gbé gbà. ọba yẹn ló. ẹ ǹlẹ̀ ìlú fi ń bà wá pé tó nígbà tẹ ní ká la bá wà lọ gbòòrùn kìnìún yẹn àwọn kábíyèsí náà ni wọn ó sì wà láàyè wọn ṣé ìlú òtún máa túbọ̀ dàrú sí. ara ìlú ò lè dàrú. tọ. a ti sọ ní ọba lọba máa jẹ. ọba tó bá dá wà láàyè tiẹ̀. tí ò bá dẹ̀ da àwọn ọmọ kéèké wọn á fi hàn pé bàbá ẹ wá ẹ ṣe tiyín o. ẹ dáa. bẹ́ẹ̀ ni wọ́n á sọ fún un ẹ mọ̀ pé Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín nìkan wá kí mi níbí ní àná Ọ̀yọ́ Mèsì ni ó dọ̀bálẹ̀ kúrò mo ní ó gbàgbé ó rẹ́rìn títí ó ní fún ẹni tó ń bá mi sọ̀rọ̀ nígbà tó dé ó bẹ̀rù ní bàbá ìyẹn ọ̀gbẹ́ni tó ń bá olóòtú tó ń bá mi sọ̀rọ̀ bàbá ló ń bí ti ara ìṣẹ̀dálẹ̀ tiwa nìyẹn ìṣẹ̀ṣe wa ìṣẹ̀ṣe nìyẹn ẹnikẹ́ni tó bá lè ti gbàgbé ẹ̀ máa wù jẹ́ ọmọ bàbá tèmi bàbá mi gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà ayé rẹ̀
olóyè Ẹ̀gbá ni bàbá mi. Àwọn ọ̀rẹ́ mi tó bá wá torí bàbá mi bá wa gbédè àti màmá mi. Táwọn ọ̀rẹ́ mi bá dé, àwọn ìkan wà náà ọ̀rẹ́ mi ó máa ń ṣe látẹnu wọn mo ti gbọ́ pé ó ní ìgbéraga. Ìkan dẹ̀ wà tó bá ti wá kí bàbá kan dọ̀bálẹ̀ kúrò bàtà. Tí bàbá bá ti fẹ́ béèrè wọn tí ò bá ti rí ní ọ̀rẹ́ rẹ tó kí mi tó dọ̀bálẹ̀ kúrò bàtà mo ti mẹ́ni tó ń wí o ṣíìfù nìyẹn. Ọmọ Ọ̀yọ́ Ọlọ́run náà ni. Ìyẹn ni pé a máa ní respect, ìyẹn pé Yorùbá ní ọ̀wọ̀. Ó náà wọ̀. Bẹ́ẹ̀ ni tọ́wọ̀ yẹn bá dẹ̀ ti ṣe tí ò bá ti sí mbẹ̀ nǹkan kan ti wọ̀. Bí ìyẹn ṣe ti rí nìyẹn. Ìyẹn ṣe rí nìyẹn. Ìyẹn ò ń ṣọmọ Yorùbá àtàtà. Àti gbogbo àwọn àmọ̀ràn wo lẹ fẹ́ ṣe fún àwọn tó ń fọba jẹ gangan torí gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ gbọ́dọ̀ máa fi ohùn lẹ̀ táwọn máa rántí. Torí tèèmà àtọwọ́ àtọwọ́ àjọ because irú ọba tí ń gbá tí kàlùkìrì tẹ bá lọ wò ó wò bóyá lọ jẹ́ pé òun lọ tọ́ sí láti jọba. Ṣé rí nígbà tí èmi wo fídíò yẹn ẹ mọ̀ pé ayélujára gan nísìnyí. Àwọn ọmọ ẹ wo orílẹ̀-èdè à ń ṣe sí. Fúnra ẹ̀ ló ṣe fídíò táwọn. Ọlọ́run ló mọ ibi tó máa dé orílẹ̀-èdè à ń ṣe. Bẹ́ẹ̀ni. Àgbáyé pátá Amẹ́ríkà Yúróòpù ẹni bu ẹ̀ ló máa wò. gbogbo àwọn èèyàn wa ló máa wò. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn adé tó máa rọ́gbọ̀n kọ̀ọ̀kan ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí ọba ti Ifọ̀ yẹn kó tó di pé wọ́n gbé síta èmi ti rí mo ní ọba ìdẹ kọjá ìyá rẹ̀ kan tí mi sọ bàbá ẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ bàbá Elédùmarè nìyẹn. Ní ọba ìdẹ kọjá ìyá ọba òun ṣe báyìí náà ọba tó máa gbà bàbá àgbàlagbà kó tó máa dọ̀bálẹ̀ fún good ọba náà tí bàbá àgbàlagbà tó bá fẹ́ kí ọba ayé ọ̀tọ̀ ní. Bẹ́ẹ̀ni. Kò ń ṣe irú bó ṣe rí níjọ́ yẹn. Bó ṣe fún un nígbà tí ìgbà mú. Rárá ọba yẹn kò respect ara rẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ kò respect àwọn tí wọ́n fi jẹ ọba. Jẹ́rí àwọn tó bá máa fi yàn jọba wọ́n sì wádìí dáradára. Ó láwọn kan tí ọba yẹn tọ́ sí ó láwọn kan tí ọba yẹn ò tọ́ sí. Tó bá bọ́ lọ́wọ́ ẹni tí ọwọ́ ẹni tí kò tọ́ sí yóò ṣe jábàṣàbá ni. Jẹ́rí ẹnìkan wà tó ń gbogbo iṣẹ́ ọwọ́ wa. Àwọn èèyàn kan máa ń gbàgbé that side ni ẹnìkan àwọn babaláwa ní Elédùmarè àná Ọlọ́run àní òun ni ká bẹ̀rù nínú gbogbo nǹkan kí la mú wá sílẹ̀ ayé mi. Kí la mú lọ. Kò sí náà iyì ọba gbọ́dọ̀ fira ẹ̀ sáyé ọba. Ọba tó bá dẹ̀ ti kọjá yìí ẹ̀ ó sì máa ń bára wọn ní ọba ìdásókọ ọba Ifọ̀ yẹn. Tọ́ba rẹ̀ nínú ipò ìtìjú. Ìtìjú baba ńlá ìtìjú ni. Wọ́n gbadé lórí baba ó ti lọ jà wọ́n ló ti jọba nínú ọgbà ẹ̀wọ̀n ó ti dọ̀bẹ ẹlẹ́wọ̀n báyìí. Bó ṣe ti rí nìyẹn. Bó ṣe bá ìrìn àjò ẹ̀ bàbá nítorí àsìkò ní ìwòye àná ìròyìn kan jáde pé IBB Ibrahim Gbàdámọ́sí Babangida olórí ìjọba ológun ọjọ́sí ó ní MKO ló wìn ní June 12. Ẹ dákun gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ́ tún jẹ́ ìran Yorùbá kí ni àbí báwo ni ká ti wí ṣé ká sọ wípé kò lọ́pọlọ nígbà yẹn ni àbí nǹkan kan ṣe. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí bọ̀dá Moshood abẹ́rẹ́ bọ̀dá làwọn gbé wọn MKO ẹ̀gbọ́n bọ̀dá wa ní bọ̀dá àgbà mo mọ̀ dáadáa ìtẹ́wé mo dẹ̀ mọ bọ̀dá ti bí náà yẹn náà ṣùgbọ́n obìnrin kọ́kọ́ nígbà Àrẹ̀mú Ọbásanjọ́ dáadáa bọ̀dá àgbà àwọn bọ̀dá àgbà náà ni wọ́n yẹn àti bàbá ti bí Wọlé Ṣóyínká mi ò fi bẹ́ẹ̀ mọ àwọn bọ̀dá àgbà náà ni mo jẹ́ mọ̀ pé bọ̀dá Wọlé Ṣóyínká àwọn yẹn wà rí sáà. Òun wà rí hùn ṣùgbọ́n bàbá ti bí tẹ lọ mẹ́nubà yẹn bó ṣe rí ló ṣe rí. Bó ṣe rí. Bàbá èmi fẹ́ sọ nǹkan nípa àdúgbò yẹn ẹ mọ̀ pé àwọn òyìnbó yìí náà làwọn baba ńlá wa gbójúlé ń jọ sí gbogbo ògbà àwa náà ò kéré ní June 12. Wọ́n sọ pé àwọn òyìnbó máa wá gba Abíọ́lá kúrò lọ́wọ́ ẹ̀ àwọn òyìnbó máa pa Àrùn ni tí wọn ò rí ṣe. Ṣé a tún gbọ́dọ̀ gbójúlé àwọn òyìnbó yìí torí nínú ọ̀rọ̀ ẹlòmíín nísìn àwọn sọ pé ìlú òyìnbó kan ẹ lọ bá Donald Trump ẹ lọ bá kinní kan ẹ lọ bá gbá kan. Ṣé ìbéèrè yẹn dà púpọ̀ jù. Ṣé a lè jókòó dè wọ́n tí ò ní já wa bulẹ̀. Ẹ má máa jẹ́ ká máa ṣe dédé wọn yẹn. Àbá. Ṣé ń gbọ́. Àbá
oníkálukú gbọ́dọ̀ di orílẹ̀-èdè tí ẹ mú òyìnbó tẹ́ ń parí wọ́n fẹ́ jẹ náà ń wá o lọ́dọ̀ yín nǹkan tó máa jẹ ni wọ́n ń wá. tí wọ́n ẹjẹ lẹ́wà. wọ́n máa jẹ náà ń wá náà. bẹ́ẹ̀ bá dẹ̀ fi ojú inú wo dáadáa ọ̀rọ̀ míì tí mi bá ń sọ ìjìnlẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀mí. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. nǹkan tó lóra kó máa jẹ ni nígbà míì wà níwọ̀n tó hàn tẹ́ fẹ́ kí ká rójú tu kí ni adé máa rójú tu ẹ. pẹ̀lú ògo Ọlọ́run. agbára Ọlọ́run lórúkọ Jésù Kristi a máa rójú tu ẹ lórí náà àwọn àlọ́ pé òyìnbó kan kìnnì kan bí kan bí àṣàyàn bíi tiwa náà ni wọ́n náà. nígbà míì gan-an àdó wa ni wọ́n fi ń gbéra. Of course àwa lọ́lọ́run dá fún ẹwọ́rú mángòrò tẹ̀ ń wò yìí nísìn. Dájọ́ ní mi ti wà ní Jámánì mi ò rí kí mángòrò kó fún bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ rí pé àwọn oríṣiríṣi fún ọ̀gẹ̀dẹ̀ plantain wọ́n máa ń lọ kó wá láti Spain láti nǹkankan ni. So láti Áfíríkà kò sí nǹkan tẹ́ fi sórílẹ̀-èdè tẹ́ fi sínú sọ́ọ̀dì wa tí ò ní fò. Òyìnbó tẹ̀ ń sọ òyìnbó ńgbà míì àwọn gan ló máa tún bá àbá tún múra wọn ló máa tún mú wàhálà ẹ wá. Àwọn ló máa mú wá. torí àti jẹ wọn yẹn nu pé òun ẹjẹ lẹ́wà. Àwọn ló máa tún mú wá. tí wọ́n bá ní òyìnbó gbogbo wọn náà kọ́ ni wọ́n burú bọ́ àwọn oníjọba àwọn gangan lè ṣù. àwọn gangan la gbọ́dọ̀ ṣọ́ra fún. kábíyèsí Ọlọ́run. àwọn gangan la gbọ́dọ̀ ṣọ́ra fún. kábíyèsí. ọ̀rọ̀ nínú ẹ̀mí là ń sọ ọmọ ìránṣẹ́ Elédùmarè dẹ̀dẹ̀ mi tó kò sí bẹ̀rù kankan fún ọmọ rẹ̀. bẹ́ẹ̀ni. ó gbọ́dọ̀ dúró lórí òtítọ́. ó ṣe rí nìyẹn kan máa ní òyìnbó kí ni bí ẹ lọ́ra bí ẹyin náà báyìí náà ni àwọn orílẹ̀-èdè tiwa la gbọ́dọ̀ jà fún ká lè dá dúró dáadáa. ọ̀dà bàbá ẹ̀yin náà gbọ́dọ̀ sọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìgbà tá a ti níwọ̀nba ọjọ́ bíi mélòó à ń ja àjà kan wọ̀nrànwọ̀nràn pé tó àwọn mùsùlùmí ní kí ṣàríà wá gẹ́gẹ́ bí àgbàlagbà kí lẹ̀yin rí sí gbólóhùn yìí. ìgbà tèmi gbọ́ mo ní àwọn messages kan tí mo máa ń kọ lédè Gẹ̀ẹ́sì lójoojúmọ́. No to Sharia in Yorùbá land ni mo fi síbẹ̀. pé ní orílẹ̀-èdè ti Yorùbá o a ò fẹ́ kan tó jẹ́ Sharia. kí ni Sharia? Bóyá èdè àìyedè wà láàrin ọkọ àtìyàwó ká gbé lọ sí ọ̀dọ̀ Sharia. Bóyá ọkọ ló dàbẹ́ ní kó kù díẹ̀ sí ibẹ̀ èèyàn ní dídé wa náà ìyàwó ló kún àwọn ní ọkẹ ẹni tó bá ti jẹ mọ́ náà méjì yìí àwọn ní kan bẹ̀rẹ̀ kan gé lápá kan gé lẹ́sẹ̀ kan a ò fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá àti pé magistrate court ti wà náà lórílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni lórílẹ̀‐èdè wa customary court wà customary court bless you customary court ni wọ́n ń pè ó ti wà ká dúró lórí ìyẹn a ò fẹ́ Sharia kankan. Nǹkan tèmi sọ níbẹ̀ sórí platform mi Feed the Believer Ministry worldwide mo àwọn tí wọ́n bá ń gba mẹ́sẹ̀gì wọn á ti rí èdè Gẹ̀ẹ́sì la fi máa ń kọ ṣókí àtún mú àmọ̀ràn wá síbẹ̀. Nǹkan tèmi sọ mẹ́ẹ̀ ni pé kán má gba Sharia láyè. Sharia ò wá látọ̀dọ̀ Elédùmarè àwọn àdọ̀dọ̀ àwọn ènìyàn àwọn ìka ènìyàn. Òṣèré àwọn dẹ̀ fẹ́ gbé wá láti wá fi da gbogbo nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Yorùbá rú sí i kò dẹ̀ ní dàrú lágbára Ọlọ́run. ẹnìkan náà sọ bẹ́ẹ̀ ó ní wọ́n wá ní tá a bá fi lè fàyè gbà á ó pè mí pásánálì ni pé tá a bá fi lè fàyè gbà Sharia kí n sọ fún àwọn yòókù o wípé a jẹ́ pé àṣetán àti gba Yorùbá nation ni ẹni tí mò ń sì sọ yìí náà òun náà ń bá wa jìjàgbara. ṣé rí ẹni yẹn kò mọ nǹkan tó ń sọ mi ò mọ o. èmi náà lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn mo sọ fún un pé ọ̀dà tó bá jẹ́ yẹn ni àwọ̀ ọ̀gbà. ṣé ẹ rí Yorùbá ní Yorùbá tó ń pa àwọn èèyàn ṣe rí nígbà mi àwọn èèyàn máa ń kọ́ oníkàlùkù ṣọ́ra ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó má fọ̀rọ̀ ẹ̀ kó bára ẹ̀. Ọlọ́run ọba ló ní Yorùbá nation fi ń ṣe àwọn ènìyàn. Nàìjíríà ló làwọn èèyàn náà kó jọ. ẹni bá fẹ́ kó fara mọ́ Yorùbá nation ẹni bá fẹ́ kó máa fara mọ́ ó ní wọ́n bá náà bá ti torí àwọn onígbà Yorùbá ni ẹni yẹn ṣe gbéraga ó ṣe gbéraga bóyá ó máa distance fún nǹkan báyìí. yọ gbọ́ ọtí dandan. ó ṣe gbéraga kò rí bẹ́ẹ̀ kó túbọ̀ lọ ṣèwádìí dáadáa. mo ní ṣé ọwọ́ Sharia ni a ti gbà á bá a ṣe orílẹ̀-èdè wà ní àbí báwo. kí ni ìdáhùn ẹni yẹn. kò rí ìbéèrè mu kò rí ìdáhùn mu wá. ó ṣe ti rí nìyẹn. ńgbọ̀ ya ló ní torí kí àwọn mùsùlùmí mélòó gan lọ́wọ́ àlẹ́ Yorùbá gan ní first place. ṣe rí àwọn mùsùlùmí òdodo wọ́n wà náà.
bẹ́ẹ̀ ni but eléyìí tó bá jẹ́ ó ṣe ẹ̀sìn yẹn gẹ́gẹ́ bí nílànà tiwọn kò ní gbà nípa ti ṣàríà. 20% wọn 10% ló fara mọ́ ṣẹ̀ríà 90 yóò kàn fara mọ́. ọ̀rọ̀ dìbò ṣe náà. tó ọ̀dà bàbá nítorí àsìkò ẹ ṣé ẹ kú ohùn látàtàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé bàbá wa Apostle Kẹ́hìndé Rasaq àwọn ni ẹ ti ń gbọ́ láti bí ìṣẹ́jú díẹ̀. Bàbá kí ni àwọn àmọ̀ràn yín tẹ́lẹ̀ fún gbogbo àwọn tó ń jìjàgbara nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá yìí? Àmọ̀ràn fún gbogbo ẹnikẹ́ni tó ń jìjàgbara fún orílẹ̀-èdè Yorùbá ni pé a kú àforítì. Torí àwa náà tá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá ní tá jẹ́ á pè mí ní ẹnjìníà níṣẹ́ mi nǹkan tí mo lọ kọ́ ní Germany nìyẹn. Wood manufacturing something kan tí mo ṣe ni ilé tó wà mẹ́ẹ̀ làkọ́kọ́ fi ṣe fọ́níṣọ̀ ńgbà tá a dé German là ń gbéṣẹ́ fún ara rẹpẹtẹ bí Ọlọ́run ti ṣe tá a fi tàwa náà fi làlùyọ ni. àlù Olúwa ṣeun Olúwa ló ṣe. ṣé ẹ rí Yorùbá nation gbogbo ọmọ Yorùbá ló wà fún bẹ́ẹ̀ ni Yorùbá nation èèyàn má jẹ́ mùsùlùmí kò bá jẹ́ oníṣẹ̀ṣe kò bá jẹ́ kristẹni ṣé rí ẹ̀sìn wọ́n máa fi kún Yorùbá nation rárá lórí tó bá lọ fẹ̀sìn kún wọ́n máa fi dá nǹkan rú ni wọ́n ṣá bẹ́ẹ̀ ni ok gẹ́gẹ́ bí àpẹẹrẹ Jámánì nísìn wọ́n máa dìbò ní ọ̀túnla ní Jámánì bẹ́ẹ̀ ni rọ́ọ̀ táwọn èmi àti ìyàwó mi náà wọ́n ní a máa dìbò yẹn níbí. of course now online voting online vote la máa ṣe àkàn cross nǹkan tá a fẹ́ adé sẹ́ndẹ̀ ó parí lọ́jọ́ iwájú wa náà máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ká mọ nǹkan tá à ń fẹ́ kí la dẹ̀ ń fẹ́ Yorùbá nation Yorùbá nation ká gbogbo wa ká dìde irú nǹkan tí bàbá wa Professor Banji Akíntóyè Ọlọ́run wa bá Olúwa ló bá wa gbé wọn dìde ká rọgbà mọ́ wọn dáadáa olóyè Sunday Dr. Sunday Adéyẹmọ Ìgbòho ìlú níbẹ̀ yẹn ìlú ní nàá but wọ́n wá fún ẹnìyẹn ní I'm sure Ìgbòho yẹn bí ẹyẹ group ń báyìí ló ẹjọ́ máa ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọ̀gbẹ́ni àtàtà ni ọmọkùnrin àkàndá èèyàn ni àkàndá èèyàn ni ká wá dìde nígbà tí mo wálé ní nǹkan bíi 2 or 3 years ago mo lọ bá Prophet Ṣẹ́gun Adébáyọ̀ torí mo máa ń wò tó bá máa sọ̀rọ̀ nípa Yorùbá inú máa ń bí ni tí àwọn kan bá lọ ṣe tí wọn bá fara mọ́ bí nǹkan ṣe ń lọ sí nípa ti orílẹ̀-èdè Yorùbá so ẹ jẹ́ kí lílé wa ká dìde bá a ṣe fẹ́ gba orílẹ̀-èdè wa yẹn ní ká jà fún ìjà yẹn tá à lè ń yẹn yẹ pé wọ́n máa lọ gbébọn máa lọ gbókùtà wọ́n máa lọ rárá o bàbá Professor Banji kò rẹ́ni kankan níṣẹ́ yẹn o Sunday Adéyẹmọ náà kò rẹ́ni kankan níṣẹ́ yẹn o. níṣẹ́ pé kẹ́ ẹ lọ kádà kó bọ́n. rárá o ọ̀rọ̀ ẹnu báyìí náà ni. pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí wọ́n ti gbé. gbésẹ̀ rébé bàbá ti sọ ní rébété náà dẹ̀ ni rébété tó kù yẹn ká túbọ̀ súnmọ́ baba lókè dáadáa. ọ̀dà ẹ fún Bọ́lá Tinubu náà lámọ̀ràn tó rógun náà gbọ́ ètò yìí tí ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ọmọ Yorùbá. ẹrù pé ìwé ètò báyìí máa dọ̀dọ̀ Bọ́lá Tinubu yé burúkú máa ráyè láti lísìs. yóò gbọ́ bí ọ̀gbọ́ àwọn kan gbọ́ wọ́n á fi ránṣẹ́ sí i. ẹ rí Bọ́lá Tinubu tẹ̀ béèrè yẹn mo rántí ìjọta àyíra face to face gbẹ̀yìn ní Oníkan Lagos. Ààrẹ Bọ́lá tẹ bá ṣe rántí ẹni tó ń bá yín sọ̀rọ̀ àjọ ṣéèkì hand ìjọ náà lọ́hùn ẹ̀dẹ̀ ṣéèkì hand ìyàwó mi dáàdì German lady white German lady àìjọ àpapọ̀ kíbi tí bálẹ̀ ti wà níyà yẹn máa ń wá Ọlọ́run ló so wá papọ̀ Ọlọ́run ṣe sọ ẹ̀yin náà papọ̀ pẹ̀lú Rẹ̀mí that fine beautiful woman ṣe rí ilé nílé o. Ilé nílé ọmọ Yorùbá ni yín ilé ní Bọ́lá Tinubu ẹ má jẹ́ káwọn kan tàn yín jẹ o ibi tẹ́ wà yẹn àwọn tó fẹ́ràn yín wọn kò tẹ̀ sí láàrin àwọn tẹ́ wà ẹ ò ń ṣe ara wọn rárá. Prophet Adébáyọ̀ ti sọ nípa ọ̀rọ̀ yìí sí yín bẹ́ẹ̀ ni àwọn nǹkan táwa ń rí nípa yín ó pọ̀ gan-an ṣùgbọ́n a máa ń fi àdúrà ràn yín lọ́wọ́
tọ́ Ọlọ́run á yọ yín bẹ́ẹ̀ o. Ẹ padà wálé o. Ẹ padà wálé tí mo wí yẹn ó yẹ kó yé yín dára. Ẹ̀yin náà lẹ sọ ń gbà pé ní pé there is nothing like one Nigeria. Ẹ sọ ń gbà kan. Ṣé ẹ ti wá gbàgbé ìgbà tẹ sọ ni? Torí náà ẹ jẹ́ kó yé yín dára o. yí pé kán padà wálé. Ẹ padà wálé o. Torí àwọn ọmọ Yorùbá wọ́n ń lọ o. Ẹ má jẹ́ káwọn kan máa tàn yín jẹ 2027 tí wọ́n jọ o. Kó tó gba yẹn nǹkan ayé. láti rẹ o. Tí ogun bá jẹ́ ti bàbá lókè agbára Elédùmarè kó dúró gba Yorùbá lè ṣe àti dúró àti sound. àṣẹ o àṣẹ. Torí àwọn èèyàn ń ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n a ò fẹ́ wàhálà fún yín. Wàhálà ò dẹ̀ ní ṣí fún yín lágbára Ọlọ́run lórúkọ Jésù Kristi. Àmín. Tó bàbá wa ẹ ṣé púpọ̀ láti bí 30 ìṣẹ́jú àti bẹ́ẹ̀ díẹ̀. Ẹ̀yin èèyàn wa nínú ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu bàbá wa Apostle Kẹ́hìndé Rasaki Olúgbọlá. Orúkọ Yorùbá mi nìyẹn. Olúgbọlá Kẹ́hìndé Rasaki. Lẹ ti ń gbọ́ láti ìṣẹ́jú díẹ̀ fún àwọn àmọ̀ràn tí wọ́n ti fún ìran Yorùbá lórí ìmúrasílẹ̀ wa pé ká má bẹ̀rù ká má fòyà, orílẹ̀-èdè Yorùbá dandan ni. Ẹ tún máa bá wọn pàdé tó bá di ọjọ́ mìíràn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sì wà lójú ìwòran yín tẹ́ ẹ lè pè wọ́n bóyá fún ẹ̀bẹ̀ àdúrà àti àwọn nǹkan kankan. Ẹ pè bàbá, wọn ó sì tọ́ yín, wọn ó sì gbàdúrà fún yín. Ó dàbọ̀.